Lo 30 years nílẹ̀ Hausa àti Kaduna o àti Zamfara o kò sí ibi tí mi ò tí gbé kò dẹ̀ sí Hausa anybody lè sọ tí mi ò ní sọ fluently. Nǹkan tí mo kàn fẹ́ sọ ni pé gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe program yìí mo dúpẹ́ lọ́wọ́ yín gidi gan ni. Time ṣì ń bọ̀ tó jẹ́ pé MS gan ní àwa tá ń bọ̀ o MS gan á pè wá gan á bá wa sọ̀rọ̀ gan gbogbo wa ò ní gbọ́ á máa bẹ̀ wá ní pé ó ti tó ilé tẹ́ ń ṣe náà ti tó because bí mo ṣe wà yìí tá máa sọ pé Sharia part 1 Sharia part 2 nílẹ̀ Hausa Zango Kataf àti Miss World kò sílẹ̀ ta àjọjà káwọn bí mi sí nílẹ̀ Hausa àwọn Hausa believe pé Yorùbá wa bèrèbè náà máa ń pè wá màsúsòro ni wọ́n máa ń sọ pé a máa ń bẹ̀rù wọ́n máa ń sọ pé kò sí nǹkan kan lè ṣe fún wa pé and gbogbo ilẹ̀ àgbáyé pé Allah ló ní ilẹ̀ yẹn pé wọ́n dẹ̀ gbọ́dọ̀ gba ilẹ̀ yẹn ni mo ti wà lórí àwọn groups tí mo wà kò ń ṣe 5 kì í ṣe 6 lórí WhatsApp tó yẹ pé group àwọn Hausa náà ni gbogbo wọn you understand so Sharia tí wọ́n ń gbé bọ̀ tí wọ́n ní wọ́n fẹ́ gbé bọ̀ wá sílẹ̀ Hausa tó bá yẹ pé blood gbogbo wa ni ó yẹ ká fi jà ká sọ pé no to it. It is a place I've lived before. It is a place to help me more understand the culture one from A to Z. So when they're talking of Sharia, àwọn kan na affect, àwọn kan ni ò ní affect, it is a bloody lie. I was in Kaduna, àwa la lọ protest nígbà tí wọ́n fẹ́ ṣe Sharia kìnìkan ní Kaduna. Gbogbo ìjà tí wọ́n jà bó ṣe ń bẹ́ aboyún bó ṣe ń bẹ́ kan gbó ọmọ jáde nínú aboyún tí wọ́n dẹ̀ ń ṣe Allahu Akbar Allahu Akbar. Àwọn tó bá wà ní Kaduna tó bá mọ ibi tó ń jẹ́ Ogomo Azu ibẹ̀ yẹn gangan ibẹ̀ gangan ni mo gbé dàgbà ní Ogomo Azu. So this Sharia of 18 it is a brutal something. Tí wọ́n bá tẹ̀ sọ pé wọ́n ń ṣe Sharia ní Ìbàdàn let's just say for example ẹ̀ ń ṣe Sharia ní Ìbàdàn ẹ̀yin ń gbélé Èkó bóyá ẹ̀ ń ti Èkìtì ẹ̀ wá ń lọ sí Èkó ibi tí wọ́n ti ń ṣe Sharia yẹn ẹ̀ nílé wọ ṣòkòtò ẹ̀ wọ́n lè ní gbogbo ẹ̀yin tẹ́ wà ní mọ́tò yẹn kẹ́ ẹ̀ sọ̀kalẹ̀ because ibi tẹ́ wà yẹn kíní wọn ni vicinity wọn ni and they will beat everybody in the car o Christian o kò Christian o Muslim kò Muslim o and àwọn Muslim tí wọ́n ń support àwọn kíní gan wọn ò wá mọ̀ wípé they are fake Muslims to this Hausa. They are fake Muslims to this Hausa. Nígbà ìjà yẹn àwọn òbí a máa sọ fọ́mọ wọn pé kùpító kuje kù jihadi. Àwọn náà bùn ya kamata dole zamu yi. Pé ẹ jáde ẹ lọ jà jihadi gbogbo wọn pátápátá gbogbo ilẹ̀ Hausa tẹ́ bá wá notice kíní kan ẹ rí pé Kano Sokoto àwọn bíi Zamfara yẹn kò kì í sí ìjà ń bẹ̀. Why? Because they are 99%. But ẹ bá ń wo Kaduna àti Jos àwọn tó wà ní Kaduna báyìí àwọn Hausa kọ́ ló ní Kaduna àwọn Katapawa ló ní Kaduna àwọn Kaje náà máa ń pè wọ́n àwọn Jos àwọn náà kọ́ ló ní àwọn Hausa kọ́ ló ní Jos but ẹ máa gbọ́ pé ìjà ń ṣẹlẹ̀ ní gbogbo ibẹ̀ yẹn lójoojúmọ́. Why? Because they want to take their land. Wọ́n fẹ́ gba ilẹ̀ wọn ni that is why tó ẹ pé wọ́n ti ń wá sí south nsìn tí wọ́n bá ń sọ wọ́n máa sọ pé ó máa ní àwọn òwe kan tá máa ń sọ nílẹ̀ Hausa wọ́n ní báàchì ní kí n bírí akínbùṣíà pé ọ̀bọ tó bá òwe ní Hausa pé báàchì ní kí n bírí akínbùṣíà pé ọwọ́ ara wọn náà fi gbà pé they will take it by fire by force. Wọ́n dẹ̀ máa ń sọ ní every time. So ó ti tó time táwọn ọmọ Yorùbá ta need láti dìde although some set of people are even still coming out tó yẹ pé nǹkan tí MS is a prophet nǹkan tí MS sọ pé time is coming tó yẹ pé àwọn àfáà yẹn wọ́n á máa sá because àwa tá gbé ilẹ̀ Hausa we know what we've gone through. Kò sí èrè tí ò ṣojú wa ń bẹ̀ ṣáwọn and nǹkan tí mo dẹ̀ fẹ́ sọ fáwọn èèyàn lẹ́ni ni pé most of àwọn Fulani yẹn 99% of them they are using charm. Wọ́n máa ń lo oògùn àwọn Hausa náà máa ń lo oògùn wọ́n máa ń lo olóńdè tẹ́ bá rí ẹni Hausa ẹ kàn bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ pé Canada àṣírí làwọn náà máa ń pè ó dáì mi ò mọ bí tán ti mú orúkọ yẹn but àṣírí tẹ́ bá sọ Hausa pé kí má Canada àṣírí kó pé ṣé wọn náà ní àṣírí làwọn máa ń pè so most of them use this thing àwa wá dá títí wá nù ẹ rí pé the way they operate sometimes they use ó láwọn kankan tán máa ń lò tó yẹ pé wọ́n kàn wọ ọbẹ̀ yẹn wọ́n á ti lọ tán kẹ́nìbọ̀dì tó mọ̀ pé wọ́n ń ṣe nǹkan gan. So táwa ọmọ Yorùbá àwa jókòó ti Bible àwa jókòó ti Quran àwa jókòó ti gbogbo kíní yẹn wọ́n á pa wá tán because these people they don't feel for anybody. Wọ́n ní bóká wọ́n ní babaláwo bó ṣe wà yẹn wọ́n bóká náà máa ń pè ẹni tó bá fẹ́ research wọ́n lè research. So wọ́n ní àwọn Hausa náà ní bóká tó máa bá wọn ṣe nǹkan
so ẹ má jẹ́ ká jókòó tí wọ́n bá gbalẹ̀ wa there's nothing anybody can do about it. So ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká dìde. Sharia is not something that will be tó yẹ kán gbé wá sí ilẹ̀ mo school Zamfara náà Karana Modern Zamfara àwọn tó bá mọ̀ Karana Modern àwọn àmọ́ bí tí mo ń sọ. I schooled in Zamfara. I lived 30 years in Kaduna. So there's nothing tí mi ò mọ̀. Àwọn Hausa tó tún wà ní TikTok, àwọn ajínigbé tó tún wà ní TikTok. Tá máa fẹ́ sọ̀rọ̀ gan wá tún máa sọ pé ẹ̀yin ọmọ ìyá mi Mùsùlùmí, ẹ̀yin ọmọ ìyá mi Mùsùlùmí. Wọ́n á máa sọ and àwọn ìyá dẹ̀ tún máa jáde. They will still be defending these people that wọn kì í ṣe Mùsùlùmí. The truth is that they are here to get our land and they believe wọ́n máa ń sọ pé Yorùbá wa masusu orone berebe na máa ń pè wá wọn kì í pè wá Yorùbá wa berebe na máa ń tẹ bá Hausa àwa la kàn máa ń believe pé Yorùbá ni but berebe masumagomago suna sorone. So wọ́n believe pé àwa máa ń bẹ̀rù wọ́n dẹ̀ believe pé ilẹ̀ wa gan ó easy láti gbà ju ilẹ̀ àwọn yánmírín náà máa ń pè àwọn Igbo. So wọ́n believe pé ilẹ̀ wa easy láti gbà ju ilẹ̀ àwọn yánmírín. So ẹ jọ̀ọ́ èyí tá bá lè ṣe ẹ má jẹ́ ká depend too much on the government. Ẹni tí wọ́n pa náà pa gbé o, ẹni tí wọ́n bá ti pa wọ́n ti pa gbé. So ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká jáde. Let's if we can put a stop to this affair, if we can put a stop to the mosques and everything. Ẹ wo president Burkina Faso ṣé ó gọ̀ ní tó sọ pé ó fẹ́ mosques nílùú kò gọ̀ now. So because they know that this is mosques tó àwọn mosques tó wà nílẹ̀ Hausa tó máa ti fẹ́ jà. Most of this thing are kept in the mosques. Most of our ammunition yẹn nígbà Sharia no nígbà tó ń ja Miss World ẹni tó bá fẹ́ gọ́gù ẹ̀ nígbà tó ń ja Miss World tí àgbẹ̀ ní Darigo tó win Miss World ní Kaduna nígbà tí wọ́n ja Miss World yẹn èèyàn kan ló nínú newspaper ló sọ pé wọ́n sọ pé wọ́n ń gbàwẹ̀ inú àwẹ̀ làwọn Hausa wà ń gbà yẹn o wọ́n ní wọ́n ń gbàwẹ̀ pé wọ́n dẹ̀ ń ṣọ́ àwọn kìíní nínú TV lady kan wá kọ sínú newspaper pé tí Muhammed gan bá wà láyé gan àwọn ọmọ yẹn fine náà á fẹ́ yọkàn àbí méjì wọ́n wá ní pé ó ti commit kìíní kan pé kán mú gẹ̀yẹn wá pé wọ́n fẹ́ sọ̀kò pa. So after 2 days àwa gbọ́ pé gẹ̀yẹn ti fi Nàìjíríà ńlẹ̀ bó ṣe wáyá bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn o. Nínú àwẹ̀ máa kà 50 people tí wọ́n pa nínú àwẹ̀ lójú mi kì í ṣe pé Hausa because ibi tí mo gbé dàgbà nìyẹn and why tí wọ́n fi fọwọ́ kàn mí ni pé I went to a military school so gbogbo àwọn pé wọ́n yìnbọn wọ́n ṣe kinní yẹn èmi náà gbé sínú ilé kan tí mo bá wọn yọ gbogbo bullet yẹn tí mo bá wọn ṣe gbogbo ẹ̀ so I saved a lot of life but gbogbo nǹkan tí mo ṣe ń bẹ̀rẹ̀ náà kémi náà lè save life family mi ni so but the truth is that tí a bá fi gbogbo kinní yẹn lẹ́kọ̀ọ́ wọlé wa I am sorry o ẹ jọ̀ọ́ ẹni tí ta bá lè ṣe Sharia it is a no. We have witnessed it àwọn ò sọ ìgbẹ́tẹ̀ ń kà nínú Quran it is 100% correct but eléyìí tẹ́mi ń sọ yìí àwa ti wà nínú ẹ̀ gangan tí a ti rí bí gbogbo ẹ̀ ṣe rí tí a dẹ̀ mọ̀ pé kò sí àwọn kan lára affect àwọn kan ní ò ní affect at the beginning nìyẹn o at the beginning wọ́n á máa pé àwọn kan sílẹ̀ but tó bá ti wá yá o jẹ́ o bá owó ẹ̀ o sọ pé Christian ẹ̀ bówó ẹ̀ sọ pé kinní kan ni ẹ̀ kò ní cover anybody mọ́ o because the population àwọn tí ò bá ti gba Islam gbà yẹn wọ́n á ti fi force so ìwọ tó jẹ́ Christian gan tó sọ pé ṣèbí Muslim nìkan lára affect tí wọ́n bá ti ń ṣe Sharia yẹn wọ́n á ti ìjẹ́yà kan jí yín gbé kan kidnap àwọn olówó wọn tí ò lè jáde tí wọ́n lè jáde pé wọ́n kàn lọ jàǹgbà yẹn àwọn yẹn ló máa ń wà nílé tán máa ń sanwó fún yàn tó bá pa Christian ọkàn is 5,000 tó bá pa pastor is 15,000 wọ́n dẹ̀ ń fún wọn lówó yẹn pàṣípàṣẹ ni so àwọn yẹn ò lè jáde but àwọn yẹn làwọn yẹn fi ń àwọn owó yẹn làwọn yẹn fi ń ra àlùjànnà fúnra wọn pé àwọn náà partake nínú Sharia àìmọye ṣọ́ọ̀bù tó yẹ pé tá bá dé ṣọ́ọ̀bù ń sìn báyọ̀ yá gbogbo nǹkan tó kọ́kọ́ wà nínú ẹ̀ wọ́n á kọ́kọ́ kó gbogbo nǹkan tó wà nínú ẹ̀ náà kó tó ṣe finá síbẹ̀ why wọ́n ní ìgbàtàlà tí Muhammed lọ jagun pé ó kẹrù kìíní kan so nísìnyí báyìí kò sẹ́rù mọ́ àwọn ẹrù yẹn ni so gbogbo ẹ̀ looting ni parent gan máa sọ fọ́ọ̀mù ẹ̀ pé túmọ̀ burú òwúbọ̀n kàkàpítà kejì jihadi pé ìwọ máa lè gbogbo àwọn ẹgbẹ́ àwọn ọmọ tá à ń sọ 8 years 9 years àwọn parent a máa sọ fún wọn pé ìwọ odindi ọmọ àlè ni ẹ pé àwọn ẹgbẹ́ ń jáde wọ́n lọ ń jà fún Allah tán bá pa ẹ́ wàá lọ sọ́run tó bá pààyàn náà wàá lọ sọ́run àbí kó tún gbowó lẹ́yìn ìgbà tó wàá lọ sọ́run àti gbowó so they ginger them and nínú àwẹ̀ là ń sọ yìí o they were killing and they were still doing Allahu Akbar after
gbàtà wọn tún fà jáde wọn ṣẹ̀ṣẹ̀ wá dáwẹ̀ ní alẹ́ wọn ṣẹ̀ṣẹ̀ wá lọ gbàdúrà ọjọ́ kejì náà. So ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká do whatever we want to do and don't allow this thing to come to our land. Àwa tá wà nílé tá kúrò nílé Hausa tá mọ̀ bó ṣe ń lọ, most of us now we are still coming out and we are even coming out to do the program in Hausa language so that we get to a place to yẹ pé àwọn á mọ̀ pé nǹkan táwa ń sọ it is something abunde muka gani ne, it is something we see abunde ya padà aidomu ne, nǹkan tó ṣẹlẹ̀ lójú wa ni. So mutane mu ina roke ku da Allah ne duk abin da za mu yi wanda shari'a ba zai shiga gidan mu ba wallahi mu yi anything tá bá lè ṣe tí shari'a ò fi ní wọ ìlú wa ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣe. Mo mọ̀ pé àwọn àfáà yẹn mo mọ̀ pé they are not forgiving, they are very very stubborn and they will never forgive, and the only weapon tí wọ́n máa ń lò náà ni fear, náà ni weapons ẹyọkan tí wọ́n máa ń lò is something I've lived with them and everything. Wọ́n máa sọ fún yín pé iná wà kíní kan ṣe kíní kan ò ṣe pé wọ́n wá pa ẹni báyìí báyìí wọ́n wá pa ẹni báyìí báyìí but èèyàn tó sọ̀rọ̀ láàsì yẹn ó sọ kíní kan ó ní nígbà tí gbogbo wa bá ń sá fún ikú tó bá yá náà wọ́n á máa mú wa lẹ́yọ̀kan kan ni. So it is better we come out once and we let these people know that no, enough is enough. For the past how many days báyìí mo mọ iye àwa tá a lè sùn because of àwọn tí wọ́n kó, mo mọ iye many people náà tí ò lè sùn ní Nàìjíríà because of àwọn tí wọ́n kó. Ọjọ́ wo la fẹ́ ṣe lè dá? And the truth is that when you keep on negotiating with these people lágbára Ọlọ́run àwọn ọmọ tí wọ́n mú wọn á wá o, but àṣírí tó wà ń bẹ ni pé the more you negotiate agbára la ń fún wọn. Tẹ́ bá negotiate pẹ̀lú wọn owó tẹ́ fún wọn yẹn náà láti fi wá weapon. Tí wọ́n bá kó àwọn ọmọ kan lẹ́ni tẹ́ bá negotiate wọ́n á fi wọ́n lẹ̀, wọ́n á tún tẹ́ bá kó 10 lẹ́ni tó bá $2 wọ́n á tún wá kó 20, tẹ́ bá tún negotiate wọ́n á wá kó 50. Before you know wọ́n ti ní weapons, wọ́n ti ní everything tó yẹ pé kí country yẹn gan tó lè bá wọn jà á pẹ́. So lágbára Ọlọ́run àwọn ọmọ tán mú wọn á kó wọn lẹ̀ o, but negotiating with them it is a no because they will never stay, they will still keep on. I've been with them, I know everything about all this their Hausa stuff and I pray. Tẹ́ bá lọ wo get tí wọ́n pa Deborah bóyá Deborah tí wọ́n pa yẹn, tẹ́ bá lọ gbọ́ nǹkan tí lady yẹn sọ ní YouTube kò wọ́ọ̀tì nǹkan tí wọ́n ń pa sí náà. Ó ní wannan abun da kuna turo mana nan ai wannan ya kamata mu ringa yi abun karatu ya kamata mu ringa yi nan ba wai za ku ringa tura mana wannan banza abun ba. Ó ní pé platform tí wọ́n ṣe yìí pé it is a platform of study pé why are you pushing all this nonsense things sí àwọn tó ń gbogbo àwọn messages tó máa ń forward àwọn Jésù ṣe kíní kan yẹn Allah ṣe kíní kan yẹn nǹkan tó ọmọ yẹn sọ nìyẹn tí wọ́n pa sí o tí wọ́n ló ń bú Allah. So ọjọ́ wo la ṣé nǹkan tá a fẹ́ gbé wá sílẹ̀ Yorùbá nìyẹn? Ṣé nǹkan tá a fẹ́ àwọn bàbá wa nígbà táwọn ọmọ tí wà kékeré tán bá ń jalè wọ́n máa ń yọ kúrò lójú wọn ni. Wọ́n ní téèyàn bá jalè ẹ gé apá ẹ̀, téèyàn bá ṣe kíní kan ẹ gé ojú ẹ̀, téèyàn bá ṣe kíní kan ẹ ṣe kíní kan. Ọjọ́ wo la fẹ́ ṣe lè dà ẹ jọ̀ọ́. Then mo fẹ́ bẹ̀ yín àwọn ọmọ tí ẹ máa ń fún lówó, àwọn ọmọ àlùmọ́ńjìrì tí ẹ máa ń fún lówó yẹn tí wàhálà bá ṣẹlẹ̀ they will use them against us. I do speak with those children tí máa bí wọn máa bá wọn sọ̀rọ̀ kíní kan but the truth is that tí wàhálà bá ṣẹlẹ̀ these children only know that they are fighting jihad, they don't know that they are fighting anything, they only know jihad. Àwọn ọmọ tí ẹ ń fún lówó yẹn kó má ẹ pa àwọn náà tún fi ṣekú pa àwọn èèyàn wa ní Nàìjíríà. So say no to gbogbo àlùmọ́ńjìrì pé wọ́n ń bẹ̀bẹ̀ yẹn, they call them foot soldier. Àlùmọ́ńjìrì Allah náà máa ń pè wọ́n. Tẹ́ bá bí wọn tẹ́ bá sọ pé àlùmọ́ńjìrì Allah ẹ rí pé gbogbo wọn gan inú wọn á dùn, wọn á sáré sí yín because wọn á mọ̀ pé ẹjọ́ wà ní. So these children they will still use them against us. Tẹ́ bá fẹ́ fún yàn lówó ẹ mọ̀ bí tẹ́ máa ń gbówó lọ, tẹ́ bá ti fún wọn lówó mọ́ wọn á máa reduce nílẹ̀ wa. When we are feeding them, we are feeding these people. Àwọn míì owó tá máa ń fún owó táwọn ọmọ àlùmọ́ńjìrì yẹn ní àbá àwọn ìyá yẹn ó pọ̀ ju ẹni tó ń ṣiṣẹ́ oṣù gan lọ. And kí ló ń jẹ wọn? Miyan kuka de naman keshi egun làwọn máa ń jẹ bí biscuit bone làwọn máa ń rà. But àwa àdé máa fún àwọn yẹn lówó tó bá jọjọ́ wájú wọn á ṣe jàǹbá sí wa o. Ẹ jọ̀ọ́ àwa tá máa ń fún àwọn àlùmọ́ńjìrì lówó ẹ jẹ́ ká stop ẹ̀. We know that you have a good heart. I know you have a good heart. I'm talking from experience. I'm talking from where I stayed for at least 30 years. So giving them money at the end, they are going to affect our society. So please, I'm pleading. Let's just minimize it. To be possible, can stop it. That's just my contribution for now.
Thank you brother wa ẹ̀sìn ẹkùn látàárọ̀ ẹ dákun bákan náà ní àfikún tó bá ṣe rọrùn ìjọba ẹ lọ tí ilé kéwú pa ẹni kí ilé kéwú wà lọ́dúndé for now torí wọ́n á lo ilé kéwú wọ́n á fi lo against wa o ẹni káwọn ọmọ ilé kéwú mọ lọ lé káfà kankan mọ sí ilé kéwú torí tókun yẹn bá dé àwọn ọmọ ilé kéwú yẹn tí wọ́n ti tréènì kalẹ̀ pẹ̀lú àdìsí àti kùránì àwọn ní ó gbébọn lé lọ́wọ́ ó dà síta kó máa lọ jagun o ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kógun kó wa o thank you my brother our brother soldier. Ẹ má bínú ṣé mo lè sáré gbóhùn sókè kí dẹ̀ drop kẹlẹ̀gbẹ́ lómi wọlé ẹjọ́. Alright, ẹgbọ́n sókè bàbá ẹ káàbọ̀. Ó yẹ ẹgbọ́n sókè àgbọ̀ yín. Thank you so much ṣàyẹ̀ ṣe. Ẹ kú iṣẹ́ o. Gẹ́gẹ́ bí ọpọlọmọ kékeré ti tèmi èmi ò ní purọ́ fún yín níbi tọ́rọ̀ dé dúró ń sìn. Olórí burúkú yẹn ló máa fọwọ́ sí júwèé lé bàbá ẹ̀. Ilẹ̀ Yorùbá ò gbọdọ̀ bàjẹ́. Kò bàjẹ́ lórí àwọn ará wájú bó tilẹ̀ jẹ́ pé wọn ò mọ̀ pé báyìí ló ṣe máa rí. Èmi gẹ́gẹ́ bí èèyàn kan èmi máa volunteer ara mi mo ready àti ná anything lé lórí ká bẹ̀rẹ̀ sí ní máa sun mọ́sálásí káàkiri nílẹ̀ Yorùbá bẹ̀rẹ̀ láti Èkó that is the best thing. ẹjọ ẹ má sọ̀rọ̀ violent ẹjọ torí Ọlọ́run ẹjọ torí Ọlọ́run torí bí yìí kò sí ètò bá sọ̀rọ̀ tẹ̀sán bí yìí ẹni tí ó mọ̀ ló máa lọ jìyà ẹ̀ ẹjọ ń tẹ bá lọ ṣe tẹ bá ṣe é ní kọ̀rọ̀ ẹ má ẹ̀ka sọ̀rọ̀ kan bí ẹjọ torí Ọlọ́run gbọ́dọ̀ yín sà ẹ má ẹ pé ọ̀rọ̀ ẹni kó má bọ̀ṣọ̀ sí wa lẹ́sẹ̀ kó má kó bá wa ẹjọ torí Ọlọ́run ọ̀rọ̀ yẹn ò sí bí. Ẹ má sọ ọ̀rọ̀ yẹn níbi iṣẹ́. ẹ má sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn bí rárá wọn sọ̀rọ̀ yẹn bí wọn ka kúrò àbí wọn tún kúrò nìkan náà ṣe ń bí ẹjọ ẹ ṣé bàbá mi thank you very much ẹ ṣé.